Hello guys, welcome to Gist Media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. Yoruba Nation agitator Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, is set to storm Lagos for Yoruba Nation rally. It was earlier reported that Yoruba Nation protesters have held rallies across southwest states, including Osun, Ogun, Ekiti, and Ondo. Igboho in the past weeks expressed dissatisfaction over the continuous activities of killer herders in the southwest region. In the last rally held in Ekiti, Sunday Igboho declared the 2023 general elections will not hold in the region unless the Oduduwa Republic is created, calling on all stakeholders to support him and other leaders in achieving it. Igboho is expected to be in Lagos on July 3, 2021 at the Ojota Park in continuation of the rally for creation of Yoruba Nation. An ardent supporter of Sunday Igboho, Olalade Alaba, popularly known as Baba Confirm, disclosed that Sunday Igboho and other supporters will be in Lagos, urging Yoruba to support the movement. Ìdáhùn bàbá wa là ń gbè gbogbo kẹta sí ìjà wọn ni nítorí pé àwọn olóṣèlú yẹn wò jẹ́ káwọn bàbá wa láṣẹ lẹ́nu náà wà ń sáré ìgbàgbọ́ àṣẹnu wọn ìyá tí fúlàní fi jẹ wá nílẹ̀ lórí àwọn bàbá wa ó ti tó ìyá tí fúlàní fi jẹ wá ó ti tó nǹkan tó ń dẹ́rù bá àwọn bàbá wa láti mọ jáde pẹ̀lú wa kò yé wa ó jẹ́ nǹkan tó máa ń bà wá nínú jẹ́ ẹ̀yin ní bàbá wa ẹ̀yin ní bàbá wa tó ní ilẹ̀ bàbá yín yóò bá lóye. ọdẹ ìṣẹjọ báyọ̀ pariwo ní jáde o. àwọn bàbá wa náà sọ pé bàbá mi yẹn jẹ oyè àwò ẹni ilé ìjáde yẹn yóò fẹ́ dẹ́rù bá àwọn bàbá wa láti jẹ́ pé àwọn àwọn wa ẹ̀rí ń bà wọ́n láti gbé sí wa kí wọ́n ṣe gbogbo wọn rí pé táwọn bá gbogbo ìgbà àwọn bá lọ́sọ̀rọ̀ rẹ̀ àwọn wa wọ́n sábà ní ó ṣe gbogbo ìgbà wọn nínú
jẹ́ tèmi 100% mo fi sọ gbogbo ẹni mo fi sọ Yorùbá máa pín ní àwọn bàbá wa tí Yorùbá mọ̀ kọ́ lọ́mọ Yorùbá máa pín ní gbogbo ìgbà òde sí kankan mi ò tí ì ní kankan ó lè dá padà kámọ́ lórí ilẹ̀ bàbá à ń gba Yorùbá mi ò dẹ̀ tí ì rí ilẹ̀ Yorùbá kan láti kọ́ lè sọ pé ká mọ́ wọ̀ ilẹ̀ Yorùbá kan oníjọba kẹ́lẹ́ sọ pé ká mọ́ dùn mi ò tí ì rí ìjọba o a sọ pé à ń bọ̀ ní ilẹ̀ bàbá wa tó ní ká mọ̀ wá kò sómi wa à ń lọ sí Èkó kò sí jọ́nà ọdún torí pé Èkó yẹn orílẹ̀ bàbá wa ni à ń débẹ̀ tí ó bá wọ bàtà bá débẹ̀ ó yọjú sí wa ó bá wọ bá ó bá yọjú sí wa. Ẹ káàsán gbogbo ilé, ẹ káàsán gbogbo ilé bí ẹ ti ṣe mọ̀. Orúkọ mi ni Zanu Williams Olúwatósìn aka mass bearer for all our leaders. Information kan ríṣì wá nísinsìnyí wọ́n ní àwọn Fúlàní extremists wọ́n ti àtakọ̀ bàdà báyìí so gbogbo àwa ọmọ Yorùbá táwa ń bẹ̀ kí a gbáradì gidi. Àwa tí a bá dẹ̀ mọ̀ pé a ò lè pé a ní nǹkan tá máa fi jà tàbí anything ẹ jọ̀ọ́ tó lè sọ fáwọn èèyàn wa tó wà ní Ọbàdà Oko pé kọ́ dúró da àkàwọn Fúlàní extremists wọ́n ti àtakì Ọbàdà Oko ní ìlú Abẹ́òkúta bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó ń ṣẹlẹ̀ báyìí ní ó ń ṣẹlẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ kí ẹ update àwọn èèyàn wa tó wà ní Ọbàdà Oko ní Abẹ́òkúta. Ẹ̀gbọ́n kí ló pe orúkọ bẹ̀rẹ̀ náà? Ìbògùn ní ìlú Abẹ́òkúta ní Ọbàdà Oko ní l'Abẹ́òkúta wọn àwọn Fúlàní extremists tí wọ́n àtàkì báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ pass information fáwọn èèyàn wa all over the world kí wọ́n tún rí kan tó tún ṣẹlẹ̀ báyìí o. Ẹ̀mẹ́ bá wa ṣe program kó lọ fà ẹjọ́ tó yọ lọ́hùn. Àwọn Fúlàní extremists tí wọ́n àtàkì Ọbàdà Oko ní Abẹ́òkúta bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó ń ṣẹlẹ̀ báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ ẹjọ́ káwọn ọmọ ogun wa nílẹ̀ Yorùbá kí wọ́n dìde kí wọ́n mọ̀ pé ogun ti dé ibodè. Ẹjọ́ tó èmi náà máa bẹ̀rẹ̀ sí ní mẹ́kàn sí ó ń ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ bá a ṣe program yìí kó lọ fà. Ẹ ṣe àdúpẹ́ Oòduà àgbéwà kò ní gbé ọ̀dà information ẹ rí ṣìmí sìn mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó ń ṣẹlẹ̀ live and direct. Mo wà pẹ̀lú àwọn èèyàn wa ń bíbá yìí ni wọ́n pè àtàṣe live video tí a rí àwọn Fúlàní ṣe yìnbọn tí wọ́n ṣe ogbẹ̀ ní l'Ọbàdà Oko information ẹ̀ṣẹ̀ ríṣì wá ń sìn ni. Ẹ ṣe àdúpẹ́ Oòduà àgbéwà kó ní gbé ọ̀dàlẹ̀ o àṣẹ. Ẹ jẹ́ kí gbogbo wa kí a tètè mọ nǹkan tí ó bá jẹ́ ká ṣe báyìí o. Ẹ ṣe Oòduà àgbéwà kó ní gbé ọ̀dàlẹ̀ o.